oòrùn tún dé ó ní ìwọ́jọ́ àjọ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n ògo ẹ àtògo tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ tún ní o ògo oòrùn kò sí ẹmu adarí ohun kankan tó máa gbójú sókè báyìí tó máa wojú ògo oòrùn báyìí ojú ẹ máa fọ́ ni. What's the meaning of Oyelagbo? Survivors of the turbulence. What turbulence? Flood turbulence. Àwọn tó yẹ inú lásìgbò Oyelagbo. Àwọn ló bẹ̀rẹ̀ second Ife. Ẹ máa wọ̀ tí èèyàn bá bímọ mẹ́ta ọmọ tó bá ń ṣe gbọ̀ràn alias olè máa ń fún alias olè máa ń fún ọmọ tó bá ní gbọ̀ràn olóyè alias olè máa ń fún ọmọ tó bá ní gbọ̀ràn tó bá gbọ̀ràn ọmọlúwàbí lè ṣe kí ni ìtumọ̀ ọmọlúwàbí ọmọ tó jẹ́ àwọn kristian wọ́n ní ọmọ tí inú àbí ìtọ́mọ tí inú àbí ọmọ tí lúwa bí ṣe lúwa yẹn olóko wọn bọ́lẹ̀ látòrí òkè yẹn náà fi bẹ̀rẹ̀ lùi bàtọ́ bẹ̀rẹ̀ lùi wọn ní bàbá wọn ní ìyá sẹ́n pé omi ti gbé ogun wọn lọ tí wọ́n sábà pé bàbá lúwa ní bàbá mi oníyá mi sìn àwa lọmọ tí lúwa bí nǹkan tó ń jẹ́ ọmọ lúwa bí nìyẹn ọmọ tó jẹ́ ọmọ lúwà bí nìyẹn ṣùgbọ́n gbà tó fẹ́ yí wa mọ́lẹ̀ náà wọ́n máa ń pẹ́ nú àyàn ọ̀jẹ̀mọ́ lúwà àtọmọ́ nú àti ajẹ́ àwọn náà wá jìtàn tiwa wọ́n lọ rí pákéjì wọn àtà padà fún wa òdùn ìkojú yẹn lọ àwọn ilé wa gbòòrò gan Ife Oyelagbo gbòòrò gan at a point this place could no longer contain them so wọ́n wá gbé nǹkan tán pè ní tamagbe tí yóò gbé policy they came up with an expansionist policy alright. Yeah, there's a need to expand. Abodo mo di gbogbo le wa de gan. Ṣé mo kàn wá bí wọ́n kàn sáà fáwọn sọ àwọn tí wọ́n ṣe mọ̀ bí tí ilẹ̀ yẹn gẹ́dẹ́. Wọ́n kàn sọ ti fa. Níbo ni ilẹ̀ wa dé? Ifá ló wá ṣàlẹ̀ fún wọn pé ilẹ̀ yín ẹ lókun o. Ẹ lódò Ọya. Torí gbogbo time yẹn lára àwọn 400 àwọn yẹn àwọn 200 ti kúrò ńfẹ̀. Like Ọya, like Agẹmọ ti lọ Jẹ̀bú. Àwọn òsà kan ó wá kú 200 àwọn nífẹ̀ẹ́ dé ní bó ṣe ń bá yín sọ̀rọ̀. So lára àwọn tó ti lọ ní Ọya wà ṣé lára tó ní wọ́n tó máa wà níbo ló lókun lọ níbo lọ sàrà nígbà lọ níbo lọ Ọya dúró sí Ifá ló wá tó àṣírí pé ṣe bẹ́ẹ̀ omi tílẹ̀ yín dé ẹ máa lọ sí omi oníyọ̀ ìbẹ̀rẹ̀ olókun sápamọ́ sí kò lè máa rí pé olókun ẹ máa ń bọ olókun. Gàgátà ẹ ṣe kíákíá tó ní àwọn ẹ máa lọ síbẹ̀ ẹ máa lọ síbi odò Ọya ibẹ̀ ni Ọya lọ sápamọ́ sí nítorí pé Ọya lọ dúró sílẹ̀ lọ sí ìpè ní odò Ọya bẹ́ẹ̀ ni tó ṣe ń sìn òkè báà láti wá fẹ́ débẹ̀ ibi ẹ̀ máa jìnnà lọ́wọ́ lókè cataract lọ́dọ́ wọ́n pè ní cataract olóṣè ọlọ́fun kì í ṣe gbójú yẹn fọ́ ọmọ ló dà ọmọ ẹ̀jẹ̀ tó bá lọ bomi oníyọ̀wá ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ọmọkùnrin kan ó gbọ́dọ̀ jọmọ ìgbà tó gbọ́dọ̀ wá ó wá ń kọjá lọ níwájú lẹ́nu gẹ̀rú gíìtì gbogbo àwọn olóyè àwọn olóyè wá rí àwọn àgbàgbà ọwọ́ àwọn ọmọ ẹ̀ ọwá ń tiẹ̀ ajíbógun ló gbẹ̀ǹjẹ́ ajíbógun ọmọ ẹ̀ ọwá ń bí tó bẹ́ẹ̀ kó ju bàbá ẹ̀ là tó máa lọ bomi ní ìwà má lọ bọ̀ wá wọ́n wá rán lọ sí olóògbé sẹ́rí ọwá ń bí ẹ̀ ló jẹ́ ọwá òní ní pé ẹ̀ tó bu òkun ẹ̀ ní ọwá ó bu òkun yẹn sẹ́ńgbà tó débẹ̀ yẹn ó lóbi wọ́n yẹ ẹ̀ ń bẹ́ o wọ́n ṣe oríṣi nǹkan fún un ibi tó dúró sí lọ́ọ̀ náà pè ní ẹ̀nà ọwá lẹ́kọ̀ọ́ ta ló mẹ́kọ̀ọ́ dáadáa sẹ́nu ọwá wà lẹ́kọ̀ọ́ ṣẹ́gbẹ́ ètò wa tábà sọ̀tàn 20,000 years ago ẹ sì máa rá àwọn traces tó wẹ́ pé ẹ máa mú evidence jáde òbòkun kí ló sì máa ń pè ní òbòkun ọwá tó lọ bu òkun wá ọwá kò tí ì parí wá ní òbòkun àtàkùnmọ̀sà àbí ọwá òbòkun àtàkùnmọ̀sà ọwá ẹni tó bu òkun tó ti òkun mọ́ ọ̀sà ẹ ṣe kábíyèsí o kábíyèsí o ọwá tó lọ bu òkun tó wá ti bí òkun mọ́ ọ̀sà ó tán ọwá ló discover òkun òun ló tún discover ọ̀sà. ìrànwọ́ ò ní parẹ́ láíláí. àṣẹ olúwa mi. ẹni tó bá ní ìrànwọ́ parẹ́ yọ parẹ́ tí. àṣẹ. so kẹ́lẹ̀ mọ̀ pé kóyìnbó tó gbé research wà láwa gan ti láti ní researchers lọ́dọ̀ wa láti mọ̀ tó ń pè research ọwá ló discover òkun àtọ̀sà ìwà ló ti jẹ́ ọwá ọmọdé ìwá tó lọ bu òkun tó ti bí òkun mọ́ ọ̀sà ajíbókun lọ́dọ̀ lórúkọ ìṣọwá alẹ́ àtìlọ́wá tó kọ́ pé ọmọdé ọwá ń bí so ìgbà tá àwọn olúwa bẹ̀rẹ̀ sí àwọn olúwa wọn kì í tá máa ṣe ni pé
ẹ̀yin báyìí ó yẹ máa lọ bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́wàá kan odò kìíní odò kejì odò kẹta ìbẹ̀rẹ̀ dúró sí ó yá wọ́n á gbé fàjọlẹ̀ odò ajáde odò bàbá yìí ó kẹ́ ẹ̀yin náà máa lọ náà tẹ́wàá ti gbé bàbá yìí tí òkè tó kì sílẹ̀ ìbẹ̀rẹ̀ dúró sí ẹ̀yin báyìí máa lọ tẹ́wàá dé báyìí tí wọ́n máa fún ọ ní sáìn tó máa rí tó máa mọ̀ pé bí ló yẹ káwọn tó sí bí ìfẹ́ sí bẹ̀rẹ̀ sí spread ṣẹ́kẹ́ báyìí náà ọmọ kan wà jẹ̀pẹ̀ ọdẹ́dẹ́ alẹ́ asọ̀rọ̀ míyàn ọ̀nà tí mo dá ìyàn ló jẹ́ ọ̀rọ̀ míyàn ọ̀rọ̀ tó amúkọlá wílò èmi ò mọ̀ràn tí tẹ́nìkan dá tán ń pè ní ọ̀rọ̀ mi bọ̀ ọ̀rọ̀ tí mo dá ìdá ọ̀rọ̀ tí mo dá ìyàn lójú ọ̀rọ̀ mi ọ̀fẹ́ orúkọ ẹ̀gbọ́n ni ọdẹ́dẹ́ jẹ̀pẹ̀ ọmọ líle pàkó lè tó yányán ṣùgbọ́n ṣe kọ́lá tó ọmọ líle tó wálé nìkan ó lè wá wúlò kéèyàn lè wá wúlò ibi tó bá lè náà máa ràn tí nìkan bá fẹ́ dàrú ó náà máa fi kó lọ kàn tí nìkan bá dẹ̀ tó náà fẹ́ dàbẹ̀rù náà fi yá lọ fọ́ so ìgbà tí àwọn ìgòdòmígòdò tí ilẹ̀ wọn tó rújú pọ̀ wọ́n wá dífá wọ́n wá sọ wọn pé àìdí tí ẹ̀bí ní sinmi pé ẹ̀ládé kò sáṣẹ adé nìyí ẹ lọ gba àṣẹ adé ibi kan so ní ẹ̀tẹ́ ti ń gba àṣẹ adé ibi ìní gbọ́dọ̀ níbí ìyẹn ní Ògìṣó tó bá rán àwọn èèyàn wá pé kán wá gba àṣẹ adé ní Ifẹ̀ nígbà tán dé àwọn fẹ́ báwo tára àwọn ọba rán ọ̀rọ̀ mìíràn wọ́n ló máa lọ fún ọ ní royalty mẹ́rin you are going there to establish royalty wọ́n máa lọ dé wọn ládé ló máa lọ establish ìpínlẹ̀ pé ní ọba àwọn ohun tó bá ń bẹ̀ leader lásán náà ní Ògìṣó lẹ́ni leader wọn ṣe àwọn ibi tádé bá wà ṣe máa wà ń bẹ̀ a máa tùbà a máa túnṣe wọ́n á ṣòro wọ́n á ṣe gbé ìgbà tọ́nà mi wá débẹ̀ ṣẹ́gẹ́ ẹ̀ǹkẹ́ ojú sọ̀tàn ilé ìjọba yìí wọ́n wá tíyìn orúkọ ẹ̀kọ́ ní òye lágbọ́n tí ìjẹ̀sí fi Àkànlúbẹ́ kí ni tí wọ́n fẹ́ wá fi Àkànlúbẹ́ ó yẹ kẹ́ fi Àkànlúbẹ́ ní pé Ifẹ̀ ó ń kan ìlú bẹ́bẹ́ tó ń dá ìlú lẹ̀ kéékèèké ìtumọ̀ pẹ̀ Ifẹ̀ táwà lè ní Ifẹ̀ Àkànlúbẹ́ ní gbàtọ́nà mìíràn débẹ̀ ọ̀rọ̀ mìíràn wá fẹ́ ọmọ kan ọmọ Ògìṣó yẹn ló fẹ́ ó wá bí ọmọ fún ọmọ yẹn wá jẹ́ nítorí pé nǹkan iṣẹ́ tọ́rọ̀ mìíràn lọ sí ó rí ṣe ọwọ́ ẹ̀ka ṣe ọwọ́ ẹ̀ka ó wá sọ ọmọ yẹn ní ọwọ́ mi ká ẹ jẹ́ ká wọlé alájà ẹ jẹ́ ká alájà wọlé kọ́ má bínú ká lè control crowd má bínú ẹ pọ̀ gan. ẹ má bínú ẹ jẹ́ ká alájà wọlé. tábà síbẹ̀ ẹ wú ẹ ṣe sọ ẹ báyìí ká wá sọ pé mo bá wà níta yìí. yóò lágbára. so ìgòdòmígòdò yẹn ó wá sọ lọ́wọ́ mi ká torí iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ ló ṣe pàtàkì ká sọ gbogbo kìíní gan gidi tẹ́ bá ń sọ̀rọ̀ you must be talking with authority with confidence. ẹ kẹ́ ẹ̀ nísìn tẹ́bánikẹ́ sọ túmọ̀ ìfẹ́ òye lágbẹ́ ti mọ̀ ìfẹ́ òdáyé ti mọ̀ ìfẹ́ Àkànlúbẹ́ ti mọ̀ sẹ́rí ìgòdòmígòdò yẹn ìlú ni ìgbà tọ́rọ̀ mìíràn wá débẹ̀ ọ̀rọ̀ mìíràn wá fẹ́ wọn ó sọ́rí ọ̀tún ìgòdòmígòdò yẹn ó wà sáàdì ilẹ̀ yíbo torí ìtàn kan táwọn arábẹ̀ yẹn máa ń pa ẹ̀tì ní nǹkan máa fi ẹ̀ máa rí ẹ̀tì ní nǹkan máa ṣe bá ń tí ń gbà kan báyìí ọba wọn ó bá ní ìṣàwọn olóyè kan láàfin ẹ̀yìn torí pé mo kọ́ àwọn olóyè lẹ́kọ̀ọ́ bí ó wá dùn pé àwọn ẹ̀kọ́ ọmọ ìkéré ló ń kọ́ àdúgbò ìlú tó rá ń gbà táwọn yẹn wá ń bo lẹ́kítọ̀ wọn ní gbogbo ilé ó wá dùn bàbá yẹn pé ilé ìkékeré ló ń kọ́ ẹ̀yìn olóyè mi èyí tó fi bá torí tí o jí pẹ̀lú ẹ̀ ṣe rí ìbátan mi wá fọ ọmọ inú ọwọ́ mi ká Ifẹ̀ wá ní ọmọ yìí ó ti pẹ́ ìtàkù ìdílé ọdún bíi 15 years máa bọ̀ lé ambassadorial assignment kí náà máa yẹ the record ọ̀rọ̀ yẹn was on an ambassadorial assignment so nígbà tó when the mission was accomplished Ifẹ̀ now record him back home so nígbà tó wá ń bọ̀ ó wá fún wọn ní ọmọ ẹ̀ ọwọ́ mi ká yẹn wọ́n ti ń pè ní ewé ká lédè tí wọ́n wá install wá ní kàn install ẹ̀ fún un ó pàṣẹ pé tó bá ti ń lọ sí ọmọ ẹnikẹ́ install kẹ́lẹ́ máa forí balẹ̀ fún ìlú máa bẹ̀rẹ̀ sí túbà á máa tún sí àgbà náà ti ń dádé olóòjẹ́ pé ewé ká ní first ọba ó dẹ̀ bẹ̀rẹ̀ wá jẹ́ pé gbogbo ẹ̀rọ bá jọba ńlẹ̀ Benin ọmọ ọ̀rọ̀ níyàn ọba tó wà ńlẹ̀ Benin lé ní kò rújú kò náà rẹ̀ parọ́ ó lọ́mọ ọ̀rọ̀ míyàn lò ó lọ́mọ òdúdó àdẹ̀lú bó sì rí ni tó yé ìsìn so bílẹ̀ ìwá sí gbórí pé ṣe rí a lọ sí Uganda láìpẹ́
last year. The president Yoweri Museveni hosted us. So Museveni wá sọ fún wa pé there is a tribe tó ń fẹ́ kí bàbá rí nílùú. Wọ́n pe tribe yẹn ní Luo. L-U-O. Ẹ máa gbọ́ sí o. Ṣé àwọn ọba image àwọn ọba ló jẹ yẹn. Òòṣà kan wà bí morúkọ òòṣà yẹn. Kí ló òòṣà tó máa ń yọ sí ọ̀nà lójú àlá yẹn tó máa ń jáde sí ọ̀nà lójú àlá? Mẹ́sẹ̀ bá mi bèèrè náà. Òòṣà ojú àlá yẹn tó bá rí ìbílẹ̀ máa ń bèèrè lọ́wọ́ rẹ̀. Òòṣà yẹn tẹ bá fẹ́ bẹ́ẹ̀ tó wà ní tẹ bá fẹ́ rí ẹ̀ tó jẹ́ aládìkún gangan ẹ fẹ́ rójú ẹ̀ òòṣà yẹn lè máa ó wà lára fún awádá máa sọ fún wa awádá sọ fún wa ó wà lára 401 yẹn ẹ kàn ní láti consult ẹ kẹ́ ẹ gbogbo tó wáyé kó ṣe aládìkún gangan máa jáde sí yẹn máa rí tẹ́ ẹ máa sáré yà kó ṣe rí òòṣà yẹn náà lò fún píkì fún Facebook bá wọn tó ṣe ní Uganda. no níbí báyìí ṣé wáyé nígbà tá a lọ Uganda yẹn mo fẹ́ sọ̀tàn Lúwo lẹ́yìn wò yìí Lúwo ní obìnrin kan tó jọba bàbá yẹn wá sọ fún wa pé president sọ fún wa pé òun fẹ́ kọ́ òníra àwọn èèyàn òun bí báyìí pé wọ́n ti kọ́kọ́ máa ń yọ̀ lẹ́nu pé Nàìjíríà làwọn ti wá pé south western part of Nigeria làwọn ti wá olóbi ìyá tó bí Adékọ́lá ní Adékọ́lá Tẹ̀lú tó jẹ́ the first Olúwo kó tó di pé ìtì ìṣẹ́lú wòrò débẹ̀. ọmọ ẹ̀dọ́ wọn lọ tẹ olótẹ ìwòdó ṣùgbọ́n nǹkan tó ń sọ fún wa ni pé àwọn ìmárùkù nìkan ni ó bí ara ó láwọn ẹ̀gbọ́n tẹwàá àwọn ẹ̀gbọ́n nígbà tó ìjọba tán gẹ́gẹ́ bí ìtàn tán sọ fún wa lọ́hùn wọ́n ní ẹja ariwo pọ̀. ìgbà tí àbúrò bàbá àwọn jọba inú wa bí àwọn bàbá àwọn méjì làwọn bàbá àwọn tó kù yẹn àwọn ẹ̀gbọ́n yìí àwọn àkúsí àwọn alọ́mọ àtẹ̀lẹ́gbà fún ọmọ yìí no tẹ́lẹ̀ ìyá ìbímọ ok ó wá fọmọ ẹ̀ jẹ ọmọ ẹ̀ ó bí Adékọ́lá Tẹ̀lú ó wá fi jẹ Olúwo inú wa bí àwọn ẹ̀gbọ́n yìí tí a máa máa tẹríba fún ọwọ́ abínú kò fẹ́ ọwọ́ abínú fẹ́ ìlú ìlú ní Uganda. ṣébẹ̀ ni ibi tí bàbá wà ní. so yẹn sìn wọn á lọ tẹ̀lé ìlú yẹn náà wọ́n pè ní Luo tribe ní Uganda wọ́n kàn yọ w yẹn fún mi ìfẹ́ mo ń tọ́ láti kanjú orú mu wa ṣe ṣáìdì yìí this will also tell us báwa ṣe ń ṣe democracy àti management àti leadership kóyìnbó tó dé rárá tẹ bá wo bíbá àwọn ọ̀ọ́ni nǹkan fìyàn wò yìí mẹ́jọ lápọ̀ ṣùgbọ́n gbà láyé ìgbà wọn gbà sẹ̀ mẹ́sàn péré ni wọ́n ọ̀ọ́ni àtàwọn mẹ́wàá àtàwọn mẹ́sàn tẹ́lá mẹ́jọ yẹn kó ìkìlá bíbá ìṣe ó wà very important mẹ́rin máa wà lọ́tún lọ́rin irọ́ àwọn mẹ́jọ yẹn they were contemporaries of Odùduwà àwọn tó rẹ́sì pẹ̀lú Odùduwà tó tún wà subdue tó wà. Oòrùn tún dé ó ní ìwọ́jọ́ àjọ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n ògo ẹ àtògo tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ tún ní ọ̀run ògo òrùn kò sí ẹmu adarí ohun kankan tó máa gbójú sókè báyìí tó máa wojú ògo òrùn báyìí ojú ẹ̀ máa fọ́ ni ògo tí òrùn ní tí ọmọ aráyé ò lè gbójú wọ̀ lójúfẹ́ náà ni ògo òrùn tó wà lọ́tọ̀ ọmọ aráyé lè fọwọ́ gbogbo ẹ̀ lójú. Òṣùpá ní ògo náà ọ̀tọ̀ ni kálẹ̀ bá lé báyìí òṣùpá ló máa lé déédéé ni òun máa dá dúró ògo wọn á yọ kiri gbogbo àgbára ayé ló dẹ̀ máa rí kò sẹ́ni tó fọwọ́ gbogbo òṣùpá ní láyé ọmọ aráyé mi fọwọ́ gbogbo bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ní jẹ́ kó fi ẹnu kọ òní ṣìṣọ òní ṣìṣe òní ṣìwé òní ṣìfọ̀ òní ṣìlẹ̀kùn gbogbo ayé òní ló fojú gbogbo àgbà ó yẹ àmàyàn ṣe ayé àmà gbà fún oṣù àgbà fún àjà gbà fún lọ́dọ̀ lóògùn gbà fún àwọn tó nílé ayé àgbà fún àwọn ọmọ ilẹ̀ àgbà fún torí pé àṣà àti gbogbo nǹkan ìlọsíwájú ilẹ̀ káàró di olójú dání àwọn aláṣepọ̀ wọn gbà fún gbogbo orí adé àti gbogbo àwọn tó ti
lọ́kàn àgbà fún ẹ ọ̀nà àtúbọ̀ máa là gbogbo ayé òní nínú fojú àti gbogbo àwọn tó pọ̀ wọlé pẹ̀lú ẹ gbogbo ibi tẹ́ bá dáwọ́lé ọ̀nà ní àtúbọ̀ máa là gbogbo àwọn tó pọ̀ wọlé pẹ̀lú ẹ tó ń jẹ́ kó ń jẹ́ Ìgbòho òòṣà lágbára Ọlọ́run àwọn náà ní ṣiṣẹ́ wọn ní ṣìjẹ wọn ní ṣe wọn ní ṣèfọ̀ ẹnikẹ́ni ò ní gbà ṣe wọn ṣe wọ́n ṣe nígbàgbọ́ náà ọ̀rọ̀ á nígbàgbọ́ náà àwọn náà gbogbo nǹkan táwọn náà wá tó fẹ́ fi dé èèyàn láyé Ọlọ́run Olódùmarè àwọn bàbá mi pèsè fún nǹkan rere tẹ gbé lọ́wọ́ fún ilẹ̀ káàárọ̀ òjìire sùúrù la máa fi gbà ó sùúrù la máa fi gbà ó lágbára Ọlọ́run Olódùmarè ẹ̀tọ́ wa á tó wa lọ́wọ́ agbẹ́ríkà òní gbé wa pamọ́ agbẹ́ríkà òní gbé àwọn ọmọ wa pa lágbára Ọlọ́run Olódùmarè àwọn ẹni bí tó wà nínú gbogbo wa àwọn onílẹ̀ àwọn bá wọn tì wọ́n síta lágbára Ọlọ́run Olódùmarè wọn máa parí máa yí lára àwa Ọlọ́run Olódùmarè máa gbé ògùn wa ga gbogbo àgbà olúwa máa yọrí sí i gbogbo wílé àwọn àwọ̀ wọn fún wa àríbẹ̀ àṣẹbẹ̀ àríbẹ̀ òru tó o bá yọ ọ́ dàṣẹ sí àṣẹ Orí aláṣẹ ọ̀hún. Orí aláṣẹ ọ̀hún. Bẹ́ẹ̀ fi kú sí áfí. Bẹ́ẹ̀ fẹ́ já sí áfí. Òpó olè àti ìrìgì mọ́lẹ̀. Aboyúnlé wọn máa bí ti bí tiré. Àtẹ̀fẹ̀ wá tọ́wọ́ àlàbòsù. Ayé ní sọ́sọ ní gbogbo. Olúgbó wọn kì í kọ́ wọn alákẹ́dún. Iná kọ̀kọ̀ kì í kọ́ wọn odò. Ayé ò ní kọ́ yín o. Olú ọ̀rọ̀ mi ológi ogi ònà ń kọ́ mi. Ẹlẹ́bẹ̀rẹ̀ jẹgẹ̀ lápá bàtà. Ẹ̀fùfù bárawé lápòdò tó ń sà. Lọ́kùnrin lóbìnrin ọmọdé àgbàlagbà ló jí tó péré níbi kẹ́ bá ti mú mi kó má gòdì inú wọn. Kẹ́kẹ́ láyé bàbá. Kẹ́ẹ̀dá gòkìtà lálẹ́ ẹ̀fẹ̀. Sígun àwọ̀ òsígun. Ìsígun àwọ̀ òsígun. Òdìdẹ̀ fìrìfìrì àwọ̀ ẹ̀fẹ́ èkígun. Akínlọ́dún jà títí ọlọ́sọdẹ lọ́dún. Fàlàfọ̀ kíkà ọlọ́sọdẹ àlà. Kọ̀kí fàlájà ọlọ́sọdẹ ọ̀kín. Àwọn ilé ìlú àjà nígbà kìlú àjà nígbà tó ń bá yín láwọn nípa ṣe mọ́. Ọwọ́ mi rú alájà tí ẹgẹ oko ìlàkọ̀sùmọ̀tà kó fún ọkọ̀ lábàásì. Ọba ọlọ́yọ̀ ọ̀rọ̀ mẹ́kọ̀ àjàkálẹ̀ dada kákòtì kákòpín kálọ́bọ̀ ọtún láti ṣe ìlànà ìpínlẹ̀ Ifẹ̀ ilé ìfẹ̀ nípa ìjẹ́gbà ti yé o. Wóórí aláṣọ wóórí aláṣọ wóórí aláṣọ bámisẹ́ dá là pé fá bámisẹ́ ọ̀tẹ̀ náà pé lẹ́lẹ̀ ọkùnrin gbé là á pò ògún ọkùnrin tí níbi abẹ́ là á pò òrìṣà oko ẹlẹ́fẹ̀ẹ́ papọ̀ ńbẹ́gbẹ̀ẹ́dínlógún sọ̀tá inú àgbà ẹ̀jẹ̀ ni wọ́n kú sí ilẹ̀ lọ pa wọ́n ẹ̀dákẹ́dẹ́ ẹ̀yẹ̀kẹ́yẹ̀ tó bá ti bá yín sọ̀tà tó bá ti bá yín yóò dì í kújà ní kó kú o. ẹ̀dákẹ́dẹ́ ẹ̀yẹ̀kẹ́yẹ̀ tó bá ti wá tàpá sí orírun yìí ọ̀sẹ̀ àlọ́nà abinikọ̀ bájà kó bá lè fẹ́ bí wọ́n o. àwọn ẹ̀sà pàkí àwọn ẹ̀sà pàkí kìdì dànìdànì ní òdu onídà bẹ́ẹ̀ máa lórí gẹ́gẹ́ igi dúdú olúfẹ̀ tí mẹ̀jẹ̀ akọ ní sàràsà òpẹ́ tó bá ti tàpá sí ibi orírun yìí ká má mẹ̀jẹ̀ wọn. ẹ̀dáyé kẹ́ ṣẹ́gun ọ̀tá kẹ́ yìí ó di kẹ́ ṣẹ́gun wọn ọ̀tá àkọ́kọ́ èyí kẹ́ ṣẹ́gun wọn amọ̀níṣẹ́ èyí kẹ́ ṣẹ́gun wọn wọ́n lọ gbọ́ ẹyẹ ní forí lánàá babaláwo ní ṣe bí ojó oníṣègùn ní ṣe bí àìgbọ́dọ̀ ní bí àìgbọ́dọ̀ náà àdúgbò fún ọmọ ẹjọ́ balẹ̀ ó kó sẹ́rù ọ̀rọ̀ ìṣùwọ́n ẹ̀ wá tásì oníṣègùn lójú tó pé níbi ọba lóní orí ni kò pa ń jẹ ìjọba ilẹ̀ tó fi paná orí ni kò tiẹ̀ pa wóórí aláṣọ wóórí aláṣọ wóórí aláṣọ ìgbóyèké ọ̀tàgbákò àwòrán wo ni lóró mọ̀ ṣẹ́jú adúgbò kì í dún àjànà ìjọ tí wọ́n fọjọ́ kúrẹ̀ dápẹ́ kí oníwọ́n ni wọ́n pa èké ni wọ́n ṣe ìgbìkiri kó fẹ́nu bẹ́ẹ̀ gún bí ìṣẹ̀fọ́ bá ń para tó ń fa àrókò yẹ ẹ̀rọ kó sì mẹ́tì lé ìdí jíjà kó tọ́jú rí ayé òní sí ń di ó. ẹ máa tẹ bàbá lé wọ́n nígbà abìdí pọ́ ẹni ẹ abìdí ẹ ọ̀pọ̀tọ́ pìtì ó kún ogun òjé ọ̀pọ̀tọ́ pìtì ó kún ogun òjé àwọn oní ọlọ́fin lọ́kọ́ ọlọ́fin jọ́ ọlọ́fin lójú rẹ̀ sábà wọlé ayé mọ́ lórí ọdún olúkẹ́ ẹ̀ bá wọn dún ọdún olólè ẹ̀ bá wọn lọ ìkẹ̀kẹ́ pé ìfẹ́ gbólé ẹ̀rí fàgbèrè lẹ́ báyìí ẹ̀kú lẹ́mí ẹ̀rí gbogbo ọdún Abidjan Musa Kasiki. Lagi.
Àkàndá ìjọba ìlú tòmí ní o. Babátúndé jọba ìlú tòmí ní. Òkèrè wo bínú ìlẹ́gbẹ̀ òbínú. Babátúndé jọba ìlú tòmí. Ọ̀rẹ́nu àkádí ọmọ àkúsàbà. Àkàndá ọmọ rísíkà ọ̀nàmọ̀dé. Àkàndá ọ̀nàmọ̀dé. Àkàndá di bàbá. Àdìtẹ̀ kiri. Babátúndé di bàbá. Àdìtẹ̀ kiri. Obìnrin dìtẹ̀ títí wọn ò rí gèlè wé sórí. Ọkùnrin dìtẹ̀ títí wọn ò rí fìlà dé sórí. Babátúndé di bàbá. Àti wálé ẹjọ́. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.